Hello, sir. Ẹ káàbọ̀. Yes, sir. Ẹ káalẹ́, sir. Yes, ma. Inú mi dùn lẹ́ni pé mo rí yín bá yín sọ̀rọ̀ torí tipẹ́tipẹ́ mi bá fẹ́ wọlé báyìí. Bàbá Solomon. Wow. Ẹ ká. Screen record. Orí ẹ̀rọ àti ìbílẹ̀ ti máa bá mi. Wow. Wàhálà inú mi dùn lẹ́ni o. Pé mo ti rí yín bá yín sọ̀rọ̀ sí ìdọ́ǹtè. Ṣé ẹ ní ìbéèrè tẹ́fẹ́ sí ìlú mi? Ìrọ̀wọ́ mo tẹ̀lé bèrè lọ́wọ́ wọn. Hello, sir. Mo ní ṣé ẹ ní ìbéèrè tẹ́fẹ́ béèrè lọ́wọ́ mi. Mo ní bèrè o. Bóyá ìbéèrè mò ń bọ̀. Ọ̀rọ̀ wo ló wà ńlẹ̀, sà? Ọba o. Ẹ káàbọ̀ sálàáfíà ni. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọba àgbáyé wọn. Ọba mo ti mí sí yín o. Ọba mo kọ́kọ́ fẹ́ sáré sọ ni pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọba àti gbọ́ látẹnu yín àti gbọ́ feedback. No grief for anybody. Ẹ tí bá wa sọ ẹ tí torí PRO ti jáde pé ẹ tó bá sọ ọmọ arrest ẹ. Ọba ẹ bá tàn mọ́lẹ̀ sí kí ló ń ṣẹlẹ̀. Kì í ṣe nǹkan tí PRO sọ lẹ́sọ. Ok, ẹ̀yà ẹ bá mi tàn mọ́lẹ̀ sí bàbá mi. Ẹ máa sanwó ká tó lè tàn mọ́lẹ̀ sí ni. Ọba jọ wà ní ó ti pẹ́ gan-an. Nǹkan tí PRO sọ fún yín ni wípé ẹ grieve fún òfin ìjọba. Ẹ má grieve anybody. Ẹ má grieve anybody tó bá fẹ́ dùpù yín. Bẹ́ẹ̀ni. Nǹkan tó ń try àti sọ fún yín ni wípé snag yẹn kò wúlò ní gbogbo ọ̀nà. Ó ní àwọn ibi tó ti wúlò. Bẹ́ẹ̀ni. So kí gbogbo yín má lọ gbé mentality yẹn lé lórí wípé no gree for anybody kó má bàa di wípé ó sọ wípé o gree láti san tithe àbí o gree láti san owó orí. Owó orí. Àbí o gree pé o fẹ́ máa gba one way. Ìjọba Èkó gbà yẹn. So nǹkan tí wọ́n try àti sọ fún yín nìyẹn but tí o gbọ́dọ̀ gbà fún ẹni tó fẹ́ dùpù ẹ o dẹ̀ gbọ́dọ̀ gbà fún ọlọ́pàá tó fẹ́ rèpù ẹ. Àṣẹ bá mi ẹ ti bá mi tàn mọ́lẹ̀ síbẹ̀ ẹ pé fún wa bàbá kò sí wàhálà bàbá mi ẹ jẹ́ máa. Ọba ẹ kálẹ́. Ẹ káàbọ̀. Ṣé wà pàṣẹ? Ṣé wà dáadáa? Ọba ẹ kí mi ò yẹn ní birthday mi o. Ẹ kí mi happy birthday. Happy birthday, long life and prosperity. Amen. Ẹ ṣàkóso mi dáadáa. Ọba àgbáyé. Ṣé ẹ ti lọ́kọ? Sá? Ṣé ẹ ti lọ́kọ? Mi ò tí ì lọ́kọ ọba, mi ò lọ́kọ. Ìlú ilẹ̀ ń gbé. Mo wà ní Cairo. Ṣé mo lè fẹ́ yín? Ṣé fẹ́ fẹ́ mi? Ọba, nọ́mbà kí ni màá wà báyìí tẹ́ bá fẹ́ mi báyìí? Kò tí ì jìnnà jù. Nọ́mbà kí ni màá wà? 356 lọ́mọ. 356 ọba ó ti jìnnà ju o báàlẹ̀ ṣe máa domi mẹ́yẹn kó tó kàn mí kónú tó kàn mí máa pẹ́
ẹni tó bá ní ìdíjì lè máa ń jó. Mo padà lọ́kọ báyìí ọba Solomon. Mo ti rọ́kọ báyìí kò sí wàhálà máa fẹ́yìn. Bọ́tà ọjọ́ olórun máa kàn mí. Déètì ẹ máa jìnnà gan. Ìbàlẹ̀ wà bọ̀ ní Nàìjíríà. Ọba mi ò tí mọ̀ o. Ato next year. Ato next year. Èlé lè máa fún mi lóṣù. Ọba yín lẹ sọ pé ẹ fẹ́ mi o. Èmi kọ́ mo toast yẹn, yín lẹ toast mi. So yín lẹ máa fún mi lówó. Irú ẹni sì mo ti dìyàwó yín báyìí. Ó yá ká fún mi lówó birthday báyìí. Obìnrin ló máa ń sanwó okó mi ní ilé òfin sanwó. Èmi kéré gan sí yín. So yín lẹ máa tọ́jú mi. Ọmọ ìkéré lè mi. Wẹ́ èlé lẹ ní. Ẹ̀yin tí tẹ́ bá ti fún mi fún birthday màá gbà gẹ́gẹ́ bí ọkọ mi fún mi lówó birthday. Ẹni London account. Ẹni America account. Mi ò ní, mo ní Naira account. Dollar account lè mú lò. Mi ò ní dollar account torí àlò dollar ń bí pounds là ń lò ń bí. Ẹni tó ní PayPal. Ṣé ní Bradley ṣé ní PayPal? Mọ̀kọ́ tí mò ń sọ. Ṣé ní dollar account? Wọ́n ò ní, mo ti bèrè lọ́wọ́ ẹ̀gbọ́n mi wọ́n láwọn ò ní. So. Ẹ send náírà sí mi. Mi ò kí ń lo àkáǹtì náírà. Tí bá ti lo náírà, wọ́n máa waste owó mi. Wọ́n máa jáwọ́ mi. Lọ́rọ̀ kan ṣá mi ò rí kan bẹ́ẹ̀ dé gbà báyìí. Àjọpọ̀ tẹ́ bá wá ẹ máa gba face to face. Màá wá tí bá ti wá Naija màá wá yín kàn. Mi wàá mọ̀ bẹ́ẹ̀ ti padà sí Èkó ṣé kò lẹ́wà báyà bẹ́ẹ̀ ṣe wà l'Ondo State. Presently by 5 points ni mo wà. Ibo ló ń jẹ́ bẹ́ẹ̀? Abuja. Okay, wà l'Abuja. Sáà ibo l'Abuja lẹ́wà? Gbagbalanda. Gbagalada. Mo mọ Gbagalada, mo ti gbé l'Abuja dáadáa. Mo gbé ní Federal Housing ló gbé. Kí rán àwọn èèyàn mi kọ́ bá mi wá, kí rán sísítà mi kọ́ bá mi dáná wá fún yín, kọ́ bá mi dáná wá fọ́kọ mi. Kọ́ bá mi ṣẹ̀fọ́ tó ẹlẹ́mìí méje wá fún yín. Lúgbé ò jìnnà sí Gbagalada. Sísítà yẹn nídìí. Wọ́n nídìí, wọ́n fine bíi tèmi náà ni, wọ́n fine. Ẹ̀gbọ́n mi ni wọ́n o. Ó dáa. A máa sọ̀rọ̀ ní díẹ̀ o. Okay o. Gbogbo ayé mo ti padà lọ́kọ ọba Solomon lọ́kọ mi o. Iṣẹ́ wo lẹ wá ń ṣe nílùú yẹn? Kí ẹ̀ ni mo ń ṣe. Kí ẹ̀ ni. Sá. Kí ẹ̀ fún ọmọ nání. Okay, nání. Iṣẹ́ nání ni mo ń ṣe. Kí ẹ̀ ní. Ṣé a padà wá sí Nàìjíríà ṣé ó máa padà wá? Ọba tí bá lówó máa padà wá sí Nàìjíríà o. Kí lẹ sọ sá? Ṣé tí wàá fún ẹ ní 100 million ó ti tó ẹ? 100 million gan pọ̀. Ó tiẹ̀ ti pọ̀ jù. Ṣé èlò ní kí n fún ẹ tó máa fi padà sí Nàìjíríà? Tí bá rí 10 million máa wá Nàìjíríà. Máa bọ̀ lọ́la. Ọba ẹ mú mi ṣeré àbí? Ṣé serious? Mama wá o, tí bá rí 10 million mo ń bọ̀ lẹ́kọ̀ọ́. I like what I say but mi ò kàn lè tí ì lè sọ bóyá I need the problem mi nìyí. Mo ní ìdí ẹ wo mi dáadáa náà. Ṣé kí n gbé kámẹ́rà sílẹ̀? Bọ̀dá díẹ̀ má rẹ́rìn o. Ẹ wo mi dáadáa, ọmọ dùn síbẹ̀. Iwájú lẹ gbé wá ẹ̀gbẹ́ mi wá. Ṣé pé mo tún jó fún yín báyìí? Ṣé ní kẹlẹ́ ẹ̀gbọ́n mi kan ti ń kọrin fún mi? Ẹ máa bọ̀ ní Nàìjíríà máa bọ̀. Owó tíkẹ́ẹ̀tì wọn. Tíkẹ́ẹ̀tì ń sin bí 1.2 million tí wọ́n fẹ́ ra tíkẹ́ẹ̀tì wá sí Naija. Ẹ lọ wá tó ní $1 kan kẹsẹ̀ ní àkàn nọ́mbà máa send $2 million. Dollar account mi ò ní, ẹ̀gbọ́n mi dẹ̀ kí n lò. Ẹ̀gbọ́n mi náà dẹ̀ ṣẹ̀ dé ni o.
ọwọ́ akínmi Cairo ni kẹ́ẹ̀fì yẹn wọ mọ́tò wa ná. mọ́tò kan ni màá wọ̀ plane ni ọba. Mọ́tò lèmi pè ní plane ọmọ pé mi ló fi. ẹ̀gbọ́n mi wá ní typot wá ní ni mo bá lò tọ̀dọ̀ wọn ikọ̀ máa bá mi send owó síbẹ̀. Wá ní tó máa ní dọ́là kan $30 fẹ́ kẹ́dí ẹ̀rọ. Màá DM yín ṣe bẹ́ẹ̀ ti follow me back lọ́jọ́ yẹn so máa chat sí yín. tí ẹ ṣọ́ wípé máa wá sí Nàìjíríà wọn kì í tan èmi wọn sí yọ̀ọ̀sì. ọba ṣé ẹ̀yin yìí ṣẹ́yìn yíyan lè gbà yín ẹni ẹ fẹ́ ṣòfò ó fẹ́ ṣòfò nìyẹn ẹ máa rọ ara sí i ni. obo ẹ máa gbóná bí tó wà ní tó bá fi dọ́dọ̀ yìí obo ẹ máa lámì ní ó dìgbà tó bá rí kárẹ̀ tó gbádùn. ẹ̀gbọ́n mi náà fẹ́ kí yín o torí fáǹsì ni wọ́n. kábíyèsí o. ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. àlàáfíà ni ẹkọ ọjọ́ mẹ́ta. ẹ kò sẹ́ni náà tó gbogbo ẹ̀. ẹ lè kú gbogbo ẹ̀. àmì lórúkọ Jésù sà. ẹni jagun gbógun lọ. àmì lórúkọ Jésù sà. ogun Nàìjíríà àndóní tàbí ire. àmì o àmì sà. ẹ ṣe gan. ọba. àwọn bàbá ọkọ yín lẹ ti kí yẹn o àwọn tẹ máa dáná fún. ọba ìjà ẹ kọrin fún mi náà. àyìn tẹ́kọ̀ máa ń fọ́lọ̀ yín dáadáa bẹ́ẹ̀ ṣe máa kọrin ọ̀hún Zion ẹ mọ̀ kọ́ ọmọ Zion lèmi náà. orin Zion nìkan náà kí n gbọ́. mo wá jẹ́wọ́ rẹ̀ fún ìwọ Olúwa mi èmi náà rẹ̀ Ọlọ́run èmi náà rẹ̀ o èmi náà rẹ̀ Olúwa. ẹ kò mórin kan màá kọ fún yín bọ́ ẹ má mọ orin ìjìnlẹ̀ fún mi ò tí gbọ́ tí bí mi gbà yẹn. má tó dúró máa bọ̀ ní Nàìjíríà ó máa fowó kan. ibi láyé rán sí mi Ọlọ́run sọ dáyọ̀ ọpẹ́ yẹn o bàbá ọpẹ́ yẹn o ọpẹ́ yẹn o Olúwa. olórí kan tẹ kọ́ngbà yẹn tó trade lórí TikTok Àjàgbébìrà Àjàgbébìrà bíbí bàbọ̀ níwájú mi Àjàgbébìrà bíbí bàbọ̀ lẹ́yìn mi ò Àjàgbébìrà bíbí bàbọ̀ lọ́tún lọ́sí Àjàgbébìrà òye. èwo lẹ́sẹ̀ kí n tó pa fún yín. sá. wọ́n gbádùn àwọn orin yìí. èwo ni kí n tó kọ fún yín. ẹ̀kọ́ wá ṣàdúrà àárọ̀ wọlé ká gbàdúrà. wá ṣàdúrà òwúrọ̀ kúnlẹ̀ ká wá gbàdúrà àdúrà o àdúrà ni lọ́pọ̀ Kristẹni láti bá Ọlọ́run rìn lọ́sàn-án lábẹ́ o lọ́sàn-án lábẹ́ àpáta ayérayé mo sùn sọ́gbọ́n ọkọ mi jí. aramada wọ́n ti nà ẹ̀gbọ́n mi ti ná mi lówó. integrity Alore ńlá. Alore ní mi ò kí tó kúrò Nàìjíríà ọ̀bọ̀ kò sí Zion bí sẹ̀lẹ̀ ni wọ́n á ṣe ń bí. wọ́n lé sẹ̀lẹ̀ ni mi mo sóko lọ bí. wọ́n rò pé wọ́n fi ṣe ká o. wọ́n lé mi sóko wọ́n rò pé wọ́n fi ṣe ká o. wọ́n rò pé wọ́n fi ṣe ká o. ẹ̀mí mọ́ gbéranwọ́ dìde ọba ti ránṣẹ́ òye. ẹ̀mí mímọ́ gbéranwọ́ dìde ọba ti ránṣẹ́ òye.
aláwọ̀dá ẹjẹ́ máa kọrin lọ fún yẹn ní birthday mi mo kàn múra tán ni mo pé mo fẹ́ lọ bí mo ṣe jókòó ni mo rí pé Ọba Solomon wà ní live pé kí n join live yín mi ò wá jáde mọ́ báyìí. That's very good. That's very good. Happy birthday to you. Ọba Solomon. Happy birthday to you. Oh yes. Happy birthday to you, Lady Zara. Oh, happy birthday to you. To me. Thank you, sir. Endure you go gain. Endure to the last you go gain. Oh. Endure to the last you go gain. Oh. Endure to the last. Oh. Endure to the last, I go get no. Lágbára Ọlọ́run. Ẹ ṣé gan, mo really appreciate. That's very good. Ọmọ ológo tọ́jú ògo. Aláìlógo wá bá ọjà. Kò ń ṣorin lẹ́ ń kọ́ fún mi o, ẹ ti ń san ìran fún mi ní báyìí o. Ọmọ èmi lèmi náà. Aláìlógo wá bá ọjà dàló. Ọmọ ológo tọ́jú ògo. Aláìlógo wá bá ọjà. Ó yé mi. Yàrá ọjọ́ sí táyé sọ pé kò lè sọ. Ẹ wá wò ó ti so. Ẹ wá wo Zara ọjọ́ sí o tí wọ́n sọ pé kò lọ sóríire. Igi àjàrà ọjọ́ sí táyé sọ pé kò lè so. Pé kò lè sọ. Ẹ wá wò ó ti so. Ẹ wo igi àjàrà ọjọ́ sí táyé sọ pé kò lè so. Ẹ wá wò ó ti so. Ṣebí mi ni àgàrà ọjọ́ sí o táyé sọ pé kò lè so. Ara ẹ wá wò ó ti so. Èmi lẹni àbátà káfíra tùpà o. Mo wá dẹni àjítọ́nà wò ẹ ṣeun. Bàbá èmi ọmọ rẹ̀ dé. Mo dé lọ́jọ́ òní o láti wá fìyìn forúkọ rẹ̀. Ẹ ṣeun Jésù ẹ máa ṣe. Ẹ ṣeun Jésù ẹ máa ṣe. Bàbá èmi ọmọ rẹ̀ dé. Mo dé lọ́jọ́ òní o láti wá fìyìn forúkọ rẹ̀. Alore ńlá. Ẹ ṣé gan, thanks for the gift o. Àwọn tó ń gift mi. Ọba, you made my day. Mi ò jáde mọ́. Mi ò jáde mọ́. Ẹ ti make day like I'm happy. Mo ò jáde mọ́. Yes, sir. Ó dáa, Bíbélì sọ wípé kọ́ wa láti máa ka ọjọ́ wa. Wow, yes. So, but my own advice for you is dictate who you are. Dictate who you be. Kó má bàa di wípé ẹni tó lọ síbi kan tó rí ọ̀nà nílẹ̀ tó lọ ń yàgbá inú igbó. Ayé yóò máa le, àwa èèyàn la mú le. Bẹ́ẹ̀ni sà. Àmọ̀nà tètè bọ̀ o, àmọ̀nà tètè bọ̀. Ayé bàjẹ́ o. Bàlẹ́ o, àmọ̀nà tètè bọ̀. Ayé dàrú o, àmọ̀nà tètè. Ọba, mo fẹ́ fún yín lọ́rùn kan, mo fẹ́ kọrin kan fún yín. Okay. Mo fẹ́ kọrin kan fún yín, wọ́n gbé lẹ́tà yẹn wá ni. Oṣó mi gbé Bíbélì kiri. Ajẹ́ mi gbé Bíbélì kiri. Dédé wa mi gbé Bíbélì kiri. Àmọ̀nà àwọ̀ wa òye. Oṣó mi gbé Bíbélì kiri. Ajẹ́ mi gbé Bíbélì kiri. Dédé wa mi gbé Bíbélì kiri. Àmọ̀nà àwọ̀ wa òye. Àmọ̀nà á ṣe kí ni? Kó wá wò wá. Okay. Go on. Oṣó mi gbé Bíbélì kiri, ajẹ́ mi gbé Bíbélì kiri ẹ o. Oṣó
kiri. Ajẹ́ mi gbé bíbélì kiri. Dédé wa mi gbé bíbélì kiri. Àmọ̀nà àwọ̀ wa òye. Ṣé ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀? Àbí kí n tún kọ́? Àsìkò Jésù tún karùn mọ́. Ọ̀pọ̀ Ọlọ́run bá mú rẹ wá gbà kó sẹ́wò mi sí hàn o. Bẹ́ẹ̀ ni o. Wá gbà kó sẹ́wò mi sí. Mi ṣe wé wọn. Ẹ jẹ́ kí n rántí Naija. Kò sí Zion bí ìṣẹ̀lẹ̀ là ń ṣe ń bí. Ara tèmi mọ̀ sí yín. Orin Bọ̀dá Dípọ̀ kọ́ nìyẹn. Ẹ̀ṣẹ̀ wo ni mọ̀ sẹ́yìn? Ṣẹ́yìn àwòrán ti pẹ́. Ẹ̀mí wá èso bomi. Ìṣubú mi. Àgbà. Ẹ̀sán. Orin Bọ̀dá Dípọ̀ nìyẹn. Bọ̀dá Dípọ̀ ni. Bọ̀ ó ti pẹ́ akéré ńgbà yẹn tó ṣe ábọ̀ mi. Orin yẹn ti pẹ́ gan. Orin yẹn ti pẹ́. Bọ̀dá Dípọ̀ kọrin mọ́ ọkàn ń fíṣàn wọn báyìí sí ni. Ẹ mọ̀ Alore ti pọ̀ nu Zion gan. Wọ́n ní àdàbà mi tó lọ sójú ogun ó ti ṣẹ́gun ó ti padà sílé. Àdàbà ẹ̀mí ò tó lọ sójú ogun ó ti ṣẹ́gun ogun ó ti padà wálé. Ajá máa sá o la mọ kíkanjú lójú ogun. Àdàbà tí ọba tó ló fọ orí mi wú yé. God, mo miss ẹ̀sìn. Ẹ̀sìn àsìn. Sá. Àfúrúgbìn ọ̀rọ̀ Ọlọ́run ìgbà ìfúrúgbìn lèyí. Àfúrúgbìn lọ̀rọ̀ Ọlọ́run ìgbà ìfúrúgbìn lèyí. Àfúrúgbìn o, àfúrúgbìn lọ̀rọ̀ Ọlọ́run ìgbà ìfúrúgbìn lèyí. Ìkórè pọ̀ kò sálágbàṣe o, mo rántí mọ́. Àfúrúgbìn nípa tara yóò ká ìdíbàjẹ́, àfúrúgbìn tí nípa tẹ̀mí iyè àìnípẹ̀kun. Mi ò rántí mọ́ ẹ̀kọ́. Àfúrúgbìn nípa tara yóò ká ìdíbàjẹ́. Mo ti rántí, ó ti pẹ́. Ẹ̀mí àìnípẹ̀kun. Ó ní ilé ìkún náà tá a máa kọ. Sọ fún mi olùgbàlà, sọ fún mi olùgbàlà, orúkọ mi níbẹ̀ sọ fún mi. Ọlọ́run lára ìwé funfun náà tí ń bẹ ní ìjọba rẹ̀, orúkọ mi níbẹ̀ sọ fún mi. Bọ̀dá Adéṣègùn tó mọ̀ ní sọ. Ta ló rán ni? Mo wà pẹ̀lú ẹ̀ gidi ni, mo bá ẹ̀ gidi. Bó ṣe wà ní ọmọ orí ẹnu jẹ́ gòkè. Ibi kò sí lọ́kàn mi, ire ló wà lọ́kàn mi. Wo Alore ọ̀rọ̀ wá wo ọkàn mi. Ibi kò sí lọ́kàn mi, ire ló wà lọ́kàn mi. Wo Alore ọ̀rọ̀ wá wo ọkàn mi. Alore, Alore,
Alore ò máa gbà káyé tún mi dá. Schofield said nǹkan tó fẹ́ sọ. Sá. Schofield mo ń bá wí. Ok. Bàbá Solomon. Kí lẹ fẹ́ bá wa sọ? Mo ń gbádùn yín gidi gan. Ìpè yín dẹ̀ dájú. Ẹni tí ò bá mọ̀ pé àkàndá Ọlọ́run ni wọ́n á ṣe ọ̀nà. Ẹ̀yin ò ń ṣe ẹlẹ́sìn ẹni tí Ọlọ́run yàn tó fi ọgbọ́n àti òye fún. Nínú 1 Corinthians 12 ó sọ oyè ẹ̀bùn tó wà. Lára àwọn ẹ̀bùn tó lágbára jù òun ni word of wisdom and word of knowledge. Ọlọ́run dẹ̀ ti fún yín. Bàbá bẹ́ẹ̀yìn àti ìyá ìṣe ń kọ orin yẹn. Mi ò ń ṣe sáyọ̀n o. Bẹ̀bẹ̀ ṣe ń kọ orin yẹn. Inú mi ń dùn. Mo dẹ̀ mọ̀ pé ọ̀run gan fọwọ́ ọ̀run gan yìn àwọn áńgẹ́lì lọ́run gan inú ẹ tó bá wà spiritual ló máa understand rem tẹwà ó lè dàbí eré bọ̀ kí n ṣeré. Ohùn Olúwa tó ṣe mí lógo. Ohùn bàbá mi tó dé mi ládé ó jàre o. Bó jẹ́ ènìyàn ló dé mi ládé o. Wọ́n bá ti gbà á nígbà tí mo bá ṣẹ̀ wọ́n. Bó jẹ́ ènìyàn ló dé ní ládé o. Wọ́n bá ti gbà á o nígbà tí mo ṣẹ̀ wọ́n. Ó yẹ kí n máa kọ orin tẹ́ ń fún mi lálẹ́, ó yẹ kí n máa kọ́lẹ̀ o. Bí a tó bá ti dìgbà bẹ́ẹ̀ dé yín kíkọ sórin kan fún yín kí n send ẹ̀ sí Nàìjíríà. I'll be very happy because mo like voice yẹn. Thank you, sir. Mo lè ta ilé mi torí ti voice yẹn. Máa ṣorin fún yín. Máa inbox yẹn máa sọ birthday date ń fún mi. So máa ṣẹlẹ̀ lórí máa ṣorin fún yín. Ó yẹ ká fi voice yẹn pa owó ni. Kò yẹ kẹ́ lọ Ọlọ́run máa ṣorin fún yín. But ó máa dá sá. Àmín. Àmín Jésù. Alore kan sọ̀rọ̀. Bí darandaran bó bá padà wá jọba, Elédùmarè bá mi yí gbà mí padà o. Mi padà o. Bí darandaran tó bá padà wá jọba, Elédùmarè bá mi yí gbà mí padà o. Ìyẹn ò kí ṣorin Zion o. Orin àwọn. Elédùmarè bá mi yí gbà mí padà o jàre. Bí darandaran tó bá padà wá jọba, Elédùmarè bá mi gbà mí padà. Bí darandaran tó bá padà wá jọba o, Elédùmarè bá mi gbà mí padà o. Bá mi gbà mí padà, bá mi gbà mí padà Ọlọ́run. Bí darandaran tó bá padà wá jọba, Elédùmarè bá mi gbà mí padà. Tí bá wá sí Nàìjíríà máa wá yín kàn. Bá mi sọ pé mo rí Alore that's very good. Yes, sir. Wọ́n ní bí ohun ìjà ọba dájú kò sẹ́ni tó fẹ́ múra ju ogun. Bẹ́ẹ̀ ni o. Ohun ìjà wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? Ṣé ti bọ́n ni? Àbí tọfà àbí ti gbẹ́kúdè? So kí lóhun ìjà náà? Bíbélì sọ wípé ìbùkún ni fún ọkùnrin náà tó wá ọgbọ́n rí. Bẹ́ẹ̀ni. When you get the knowledge, you have everything. Absolutely, yes. But if you don't get the knowledge, people will be diary-boribo. Bẹ́ẹ̀ni. Ó máa ń dùn mí nígbà táwọn èèyàn bá ń sọ̀rọ̀ wípé Ọba Solomoni
ẹ ń confuse àwọn ènìyàn. How people could confuse you nígbà tí o lọ́pọlọ? Báwo lèèyàn máa ṣe confuse yẹn? Nígbà tí Bíbélì dẹ̀ ń jẹ́ kó yé ẹ wípé nǹkan tó bá ti gbà kó dì í mú. Nǹkan tí o bá gbà tó bá sure fún anybody ò lè Bíbélì náà ti sọ ọba Solomon ní my people are destroyed for lack of knowledge. That is the key. Nǹkan tó bá gbà tó bá sure fún ẹ kò sẹ́nibọ́dì tó lè gbà lọ́wọ́ ẹ. Torí pé nǹkan tó wà lọ́wọ́ ẹ kò sure ló fa tẹ́nìkan fẹ́ fi confuse ẹ. From example, dáàdi ẹ fún ẹ lóúnjẹ lẹ́ẹ̀mẹ́ta léde. Ó ra mọ́tò fún ẹ, ó kọ́lé fún ẹ. Ẹnìkan wá lọ́la, ó lóun fẹ́ ra mọ́tò fún ẹ. Ṣé wàá tẹ̀lé? Ṣùgbọ́n ìgbà tó jẹ́ pé bàbá tó gbé dání pé kò mọ̀ ẹ́ ìwọ ò mọ̀. Tó jẹ́ pé bí ń pa anybody tó bá wá á gbà ẹ́ lọ́wọ́ bàbá yẹn. So that is the key. So this life, don't let your medulla oblongata waste. Ọlọ́run dá ọpọlọ fún wa káwa fúnra wa náà lò ní. Bẹ́ẹ̀ni. Nígbà tí Alore yẹn máa sọ̀rọ̀, ó ní èmi ò mọ̀ pé àgbélébù lè wá dijó o. Èmi ò mọ̀ pé àgbélébù lè wá dijó o. Àgbélébù tí mo gbé pẹ̀lú ìdẹ̀kùn. Ló ìbẹ̀rù. Ìgbà tí mo gbé dé Káfárì ló wá dijó. Dijó. Wá wo ijó àgbélébù. Jó àgbélébù lẹ́sẹ̀ mi ni mo ṣe ń jó. Mi ò mọ̀. So you want to get there and you don't want to face battle. You cannot get there. You need to face battle. But when you are facing your battle, know the time to face battle and know the time to vacate from battle. Tí o bá mọ bọ́n ṣe ń fèsì battle, tí o bá mọ bọ́n ṣe ń sá fún battle, wàá bógun lọ. Kábíyèsí ọba, wọ́n máa jẹ́ àbógun lọ. Ọ̀pá dábàá tí kò lè fò, àfọwọ́fà ló fà o. Kò ń ṣe àdàbà ló tún wọn ká. Ló tún wọn dá. Kì í ṣayé. Ọ̀pá dábàá tí kò lè fò. Tí kò lè fò, àfọwọ́fà ló fà o. Ẹ má parọ́ ọmọ yé o. Ẹ má parọ́ ọmọ yé. Sámúsónì alágbára. Àfọwọ́fà ló fà o. Jésù. Ẹ má parọ́ ọmọ yé dàló. Ẹ má parọ́ ọmọ yé o. Kí a sì tó di àdẹ̀tẹ̀. Àfọwọ́fà ló fà. Má fi ilẹ̀ bọ́. Wọ́n ní Zara sí gègé. Má fi sílẹ̀ bí wọ́n ṣe sọ o. Ìwọ náà ṣírò lé lórí pé ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ kàbí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí ẹ gbọ́, ẹ má gbàgbé, bóyá lè bẹ̀rẹ̀ bó bá dọ̀la, bóyá ọba lè bẹ̀rẹ̀ bó bá dọ̀la. Gbọ́ ọmọ mi, bóyá lọ́la ló lè rìnrìn àjò, níbikíbi tí wọ́n bá lọ ọmọ mi, ẹ̀kọ́ mo kọ́ ọ má gbàgbé. Níbikíbi tí wọ́n bá lọ ọmọ mi, ẹ̀kọ́ mo kọ́ ọ má gbàgbé. Má gbàgbé ọ̀rọ̀ mo bá ọ sọ ọmọ mi. Gbọ́ ọmọ mi, bóyá lọ́la ló lè rìnrìn àjò, níbikíbi tí ó bá lọ ọmọ mi, ẹ̀kọ́ mo kọ́ ọ má gbàgbé o. Níbikíbi tí ó bá lọ ọmọ mi o, ẹ̀kọ́ mo kọ́ ọ má gbàgbé. Bá ṣe máa ń ṣẹ̀sìn Zion lélẹ̀, bá ṣe máa ń ṣẹ̀sìn Zion lélẹ̀, tí ó bá ń ṣèwàásù orí máa máa jáde. Ìwọ bá tẹ̀lé mi o, àdìrúkọ wá rí ìbùkún gbà ọmọ o. Yára o, máa tẹ̀lé mi, ìwọ ọmọ mi. Follow
mi. Follow me, ọmọ o. Yára o, máa tẹ̀lé mi. Ìwọ ọmọ mi. Bí wọ́n bá tẹ̀lé mi. Wọ́n á rí bùkún gbà, oríire gbà o, ọmọ o. Yára o, máa tẹ̀lé mi. Ìwọ ọmọ mi. Ó dáa.